báyé bá ṣe ń yí ní ká máa bá wọn yí. Ọpọ́n Yorùbá ti sún finally ó ti kúrò ní ìtàtijọ́. Tuntun tí mo tún gbọ́ lẹ́nu àwọn tó ń gbé èdè àṣà àti ìṣe Yorùbá lárugẹ rèé. Àwọn tí wọ́n ní sẹ́ ohun tó jẹ́ tiwa kò ní dohun ìgbàgbé. Bẹ́ẹ̀ sì ni àwa ní Discover Yorùbá kò ní sú wa, bẹ́ẹ̀ sì ni kò ní rẹ̀ wá láti máa ṣe àfihàn àwọn ọmọ Yorùbá tí wọ́n ń fi iṣẹ́ wọn gbé èdè, àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Mo wá kí yín ti ìtayọ̀ tàpọ́nlé pé ẹ kú ilé, ẹ kú dédé àsìkò yìí láyé yòówù tẹ́ ẹ bá wà. Waliat Adédìméjì lórúkọ mi. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá. Níbí yìí ni a ti ń ṣe ìgbélárugẹ àwọn iṣẹ́ tí àwọn oníṣẹ́ ọwọ́ àti olókoòwò ọmọ Yorùbá yàn láàyò àti ọrọ̀ ajé ní àdúgbò wa àti lágbàáyé. A tún máa sọ̀rọ̀ lórí àǹfààní àwọn oúnjẹ àti ìgbé ayé àlàáfíà. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀ máa gbọ́ lórí ìkànnì Discover Yorùbá. Àkọ́kọ́ ni èmi àti iṣẹ́ mi. Níbí ni àwọn àlejò wa yóò ti máa sọ nípa ara wọn àti iṣẹ́ tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Abala kejì ni èmi àti orírun mi. Lábala yìí a ó máa béèrè àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá lọ́wọ́ àwọn àlejò wa àti ọ̀nà tí wọ́n fi ń gbé àṣà ìṣe Yorùbá ga pẹ̀lú iṣẹ́ tí wọ́n yàn láàyò kí a lè mọ̀ wípé Yorùbá lẹ́wà púpọ̀. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. WhatsApp number wa ni 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Instagram, TikTok, X tí a mọ̀ sí Twitter, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @discoveryoruba sórí gbogbo platforms náà. Ẹ bá wa níbẹ̀. Ẹ má gbé kúrò ní ìkànnì Discover Yorùbá o. Adétán pẹ̀lú àlejò wa tó forin àpàlà ṣàlàyé fún wa pé Yorùbá ò ní parun. Ẹ ṣeun púpọ̀. Ẹ káàbọ̀ padà sí ìkànnì Discover Yorùbá. Tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa ká tó lọ fún ìsinmi ráńpẹ́ yẹn, mo ní àlejò pàtàkì la ní Discover Yorùbá lónìí. Àlejò pàtàkì ni wọ́n jẹ́ fún wa torí wọ́n wà lára àwọn tó ń dáàbò bo àṣà, ìṣe àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú Yorùbá pátápátá. Wọ́n wà lára àwọn tó dìde pé èdè, àṣà, ìṣe Yorùbá kò ní parun. Ẹ káàbọ̀ sí ìkànnì Discover Yorùbá, ìyá wa akọ́mọlédè àgbáyé. Ẹ ṣeun. Akọ́mọlédè àgbáyé orúkọ iléeṣẹ́ yín ni, ṣùgbọ́n ó dùn lẹ́nu mi púpọ̀ nítorí iṣẹ́ pàtàkì lẹ ń ṣe ní akọ́mọlédè àgbáyé. Òun ló ṣe jẹ́ ń forúkọ yẹn pè yín. Ẹ wá sọ fáwọn ará ilé orúkọ yín gangan, ẹ tiẹ̀ sọ fún wa nípa ara yín gangan. Ẹ ṣeun olótù. Orúkọ mi ni Ọlánrewájú Adéọlá, àmọ́ akọ́mọlédè àgbáyé ni orúkọ iléeṣẹ́ wa. Èdè Yorùbá ni à ń kọ́ àwọn èèyàn, ọmọdé, àgbà, tọkùnrin tóbìnrin. A fẹ́ kọ́ kíkà, kíkọ, bó ṣe pé àmì ohùn, gbogbo ẹ̀ lóríṣiríṣi iṣẹ́ wa ni. Láti orí èdè tó fi dórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, kódà tó fi dórí ìtàn àwọn akọni ilẹ̀ Yorùbá, ètò òyìnbó Yorùbá, ìgbàgbọ́ Yorùbá, gbogbo ẹ̀ lóríṣiríṣi ni à ń ṣe ní iléeṣẹ́ wa. Ṣé gbọ́ bó ṣe kà á lẹ́sẹẹsẹ fún wa pé àwọn múṣẹ́ òun lòkùnkúndùn ní tẹ gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú Yorùbá làwọn ń kọ́ pátá. Ẹ kú iṣẹ́ ńlá mà o, iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe o, àdúpẹ́. Ó dá ẹja wá bẹ̀rẹ̀ báyìí. Ibo gangan ni ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀? Ẹ sọ fún wa bí ìrìn àjò náà ṣe bẹ̀rẹ̀ àti pé kí ni nǹkan náà, ìṣípayá, ibo lẹ ti rí ìṣípayá náà láti bẹ̀rẹ̀ akọ́mọlédè àgbáyé tó fi wá di pé ẹ wá nífẹ̀ẹ́ sí láti máa kọ́ Yorùbá, kẹ́ máa kọ́ àwọn èèyàn lédè àti àṣà. Ẹ ṣeun olótù. Nígbà tí mo parí iléèwé girama tí mo fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́, èdè Yorùbá yẹn mo dá ń bẹ̀ gan-an gidi láti iléèwé sẹ́kọ́ndírì girama. Mo máa ń ṣe àṣeyọrí nínú ẹ̀ dáadáa, mo dẹ̀ gbọ́ dáadáa náà torí pé a máa ń sọ èdè Yorùbá nílé wa. Nígbà tí mo fẹ́ tẹ̀síwájú tí mo wá wo àwọn nǹkan tí mo lè kà, wọ́n wò pé Yorùbá yìí náà nígbà tó yẹ pé mo nífẹ̀ẹ́ sí,
mo dẹ̀ mọ̀, mo dẹ̀ ń ṣe dáadáa nínú ẹ̀. Kò sí ní tó dí mi lọ́wọ́ láti lọ ṣe. Mo ṣe kó wa lọ kọ́ èdè Yorùbá ní ilé ìwé gíga fáfitì. A dẹ̀ ṣe àṣàṣeyọrí, Olúwa ṣeun. A jáde pẹ̀lú ohun tó dáa. Bàtà dẹ̀ jáde, a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olùkọ́ ní ilé ìwé aládàáni. Èdè Yorùbá náà ni mò ń kọ́. Bá dẹ̀ ṣe tẹ̀síwájú, mo wá rò pé jẹ́ kémi náà kí n ní ilé ìwé ti tèmi. Bó tẹ̀ pé ilé ìwé Akọ́mọlédè Àgbáyé yẹn kì í ṣe ilé ìwé tí à ń ṣe ní kojúkojú rárá, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, orí ẹ̀rọ ayélujára, orí àwọn ìkànnì ìkẹ́kọ̀ọ́ bíi Zoom, Google Classroom kankan ni tó máa ń pè ní online school. Òun ni Akọ́mọlédè Àgbáyé. Mo wá rò pé kémi náà bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ èdè tèmi tó bá yẹ pé èdè nìkan, èdè Yorùbá la máa ṣe mẹ́rin, bóyá máa ṣe ṣírò àbí èdè Gẹ̀ẹ́sì rárá. Tó máa jẹ́ ilé ìwé fún èdè Yorùbá, gbogbo tó bá ní ṣe pẹ̀lú èdè Yorùbá. A fẹ́ kọ́ àmì ohùn ni, a fẹ́ kọ́ kíkà èdè Yorùbá, kíkọ́ lóríṣiríṣi. Ẹlòmíì kò fẹ́ kọ́ mọ̀ ẹ́ lè sọ èdè Yorùbá, ẹlòmíì ó lè sọ ó dẹ̀ gbọ́ àmọ́ kò mọ̀ọ́kọ pẹ̀lú oríṣiríṣi bẹ́ẹ̀. Bó dẹ̀ yẹ pé àwọn àkọsílẹ̀ tó yẹ pé kò sí àmì lórí ẹ̀ pẹ̀lú oríṣiríṣi bẹ́ẹ̀ la máa ń ṣe. Ìgbà tí mo fẹ́ wá orúkọ fún orúkọ iléeṣẹ́ mi, Akọ́mọlédè yẹn gangan ló wù mí. Tó bá ti gbọ́ orúkọ yẹn kó ti mọ̀ pé nǹkan báyìí, pé kí orúkọ yẹn kó ní àkóónú nǹkan tá à ń ṣe nínú. Ìgbà tí mo wá lọ sí orí ìtàkùn ayélujára, mo wá rí pé èèyàn kan tí ń lo Akọ́mọlédè yẹn, mi ì dẹ̀ fẹ́ kó di pé bóyá àwa ń figagbága àbí nǹkan rárá. Oníkálùkù ló dá ní apá ọ̀dọ̀ tiẹ̀. Ṣùgbọ́n ní èèyàn kan máa ń pè mí ní Akọ́mọlédè Àgbáyé, Akọ́mọlédè Àgbáyé. Èèyàn kan máa ń pè mí bẹ́ẹ̀ tó bá ti fi hàn ní Akọ́mọlédè Àgbáyé. Màá ní kí ìdẹ́bí pè mí ní Akọ́mọlédè Àgbáyé, á ní pé ṣé àwọn ọmọ Nàìjíríà nìkan ni èmi ń kọ́ ni, pé ṣé mi ò lérò láti kọ́ àwọn ọmọ tó wà ní òkè òkun. Àwọn tó máa ní àgbáyé, kákúkú máa kọ́ gbogbo àgbáyé. Mo ṣe wá sọ orúkọ iléeṣẹ́ mi ní Akọ́mọlédè Àgbáyé ni, kò dẹ̀ sẹ́lòmíì tó ń lo orúkọ yẹn, àwa nìkan là ń jẹ́ bẹ́ẹ̀. Akọ́mọlédè Àgbáyé tó túmọ̀ sí pé à ń kọ́ bá ṣe ní iléeṣẹ́ wa, à ń kọ́ àwọn ọmọ tó wà ní Canada, à ń kọ́ àwọn ọmọ tó wà ní UK, à ń kọ́ àwọn ọmọ tó wà ní London. Lọ́wọ́lọ́wọ́ báyìí gan-an ní àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé Canada ni wọ́n wà, tó dẹ̀ wà ní Amẹ́ríkà náà. Bó tẹ̀ pé wákàtí yẹn ó yàtọ̀tọ̀ síra wọn, ṣùgbọ́n a lè wà ní òwú níbi gbogbo ẹ̀ oníbà ṣe ń tò létòlétò tó yẹ pé kò sí pé bóyá ibì kan ni mo wà bí mi ìdẹ̀ wá sí ní Nàìjíríà, kò sí yẹn nínú ọ̀rọ̀ wa. Ibikíbi tẹ́ bá wà, ààyè wà fún láti kàn sí wa. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, kì í ṣe àyàbá fún àwọn ohun tó wù wọ́n látọkàn láti ṣe ni. A ti rí àwọn èèyàn lórí ètò tó jẹ́ pé wọ́n á ní báǹkì ló yẹ káwọn wà o, táwọn bá ra àwọn ní kinní o, kóòtù ló yẹ káwọn ti mọ rojọ́ o, ṣùgbọ́n àwọn kan ṣáàrí pé àwọn bá ara àwọn nípa àwọn ń kọ́ èdè Yorùbá. Ṣùgbọ́n ẹ̀yin àti ilẹ̀ lẹ ti mọ̀ pé tó ohun tí mo fẹ́ ṣe lélẹ̀ ẹ̀dẹ̀ gbájúmọ́ débi àṣeyọrí. Olúwa ó mọ̀ ràn yín lọ́wọ́. Tó kí ni sísọ, kíkọ àti kíka èdè Yorùbá jẹ́ sí yín? Àti pé kí lẹ̀yin ṣe rò pé lásìkò yóò ṣe pàtàkì kí èèyàn kọ́ bó ṣe ń sọ, bó ṣe ń kà àti bó ṣe ń kọ Yorùbá lásìkò táwa yìí? Ẹ ṣeun olóòtú. Ṣe rí èdè ó pín sí ọ̀nà mẹ́ta. Bẹ́ẹ̀ ṣe kà áyìn náà ló ṣe rí: sísọ, kíkà àti kíkọ. Àwọn ẹlòmíì, gbogbo àwọn ìyá wa tí wọ́n wà nínú ọjà, wọ́n ń sọ, wọ́n dẹ̀ gbọ́, àmọ́ tẹ bá gbé àkọsílẹ̀ èdè Yorùbá fún wọn, wọ́n lè má lè kà. Tẹ bá fún wọn ní gègé, wọ́n lè má lè kọ. Mi ò sọ pé gbogbo wọn, ṣùgbọ́n a rí àwọn tó wà bẹ́ẹ̀. Torí náà ó pín sí abala mẹ́ta náà bẹ́ẹ̀ ṣe sọ. Ṣé bá rí sísọ yẹn láti ilé ni ó ti bẹ̀rẹ̀. Èdè tá bá ti sọ sí ọmọ nígbà tó mo bá dàgbà, ó máa mú, ó máa gbọ́, ó dẹ̀ máa yé dáadáa. Ṣùgbọ́n a ti rí ní ayé ìsìn tá wà yìí, a ti rí àwọn òbí tó jẹ́ pé wọ́n wulẹ̀ ti sọ ibi sísọ yẹn, wọ́n ti ṣe àṣìṣe, àbí ká má pè láṣìṣe, wọ́n ti bùkù díẹ̀ ní apá bẹ̀rẹ̀ tó jẹ́ pé èdè òkèèrè ni wọ́n sọ sí ọmọ. Tó jẹ́ pé ọmọ máa rán èdè Gẹ̀ẹ́sì tí ò ní gbọ́ wá, tàbí kó gbọ́ lọ bomi wá tí ò gbọ́ ìkọ̀kan ní èdè Yorùbá. Àwọn àtúnṣe tá dẹ̀ ń ṣe náà nìyẹn. Tó bá fẹ́ kọ́ sísọ yẹn, ó pín sọ́nà méjì. Àná àwọn tó yẹ pé wọ́n ti gbọ́ tẹ́lẹ̀, tó yẹ pé wọ́n kàn fẹ́ kọ́ sí, wọ́n fẹ́ tẹ̀síwájú. Ṣùgbọ́n àwọn tó yẹ pé wọn ò tiẹ̀ gbọ́ rárá, wọn ò tiẹ̀ gbọ́ wá, wọn ò gbọ́ wá ń parọ́ bó ṣe máa ń sọ ní abúlé, wọn ò tiẹ̀ gbọ́ rárá, ìyẹn náà ó wà. Ibi kíkọ yẹn náà, láti èèyàn bá ti lè, tí nǹkan tó ń sọ bá ti yéèyàn, tẹ́pẹ́ tó bá sọ èdè Yorùbá yẹn ó yéèyàn, tí èèyàn dẹ̀ ti mọ álífábẹ́ẹ̀tì èdè Yorùbá tó mọ̀ ọ́ dójú, kíkọ yẹn rọrùn. Ìdí tó fi rọrùn ni pé àwọn ìró èdè wa kò yàtọ̀ sí àwọn álífábẹ́ẹ̀tì wa. Bí àwọn álífábẹ́ẹ̀tì wọn bó ṣe dún, bá ṣe pè wọ́n, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wọn kì í paradà tó bá dénú sípẹ́lì ọ̀rọ̀. Fún àpẹẹrẹ, álífábẹ́ẹ̀tì wa A,
tó bá dénú ọ̀rọ̀ náà kò ní yàtọ̀ sí a bí ajá abọ́ kò ní yí padà bí èdè Gẹ̀ẹ́sì níbi tí alifábẹ́ẹ̀tì àti ìró tí wọ́n ti ya ara wọn lọ́tọ̀ọ̀tọ̀. Torí náà kíkọ yẹn ó rọrùn tá bá fẹ́ kọ́ ní kíkọ bí alifábẹ́ẹ̀tì láti máa mú un tó dẹ̀ máa ṣe kí ni tó máa rọrùn adẹ́kọ̀ wọn ní àkọ́tọ́ ìyẹn òfin kíkọ èdè Yorùbá torí pé èdè Yorùbá ní òfin kíkọ bẹ́ẹ̀ ni ó ní òfin sípẹ́lì fáwẹ́lì ti kọ́nsọ́náǹtì ti àmì ohùn gbígbẹ lóríṣiríṣi ìyẹn náà wà. Tó bá dẹ̀ jẹ́ pé ibi kíkà náà ni bí alifábẹ́ẹ̀tì náà láti ti máa mú yẹn náà ṣùgbọ́n onítọ̀hún mọ̀ ká ọ̀pọ̀lọpọ̀ àfọ̀ àti àkọsílẹ̀. Ìdí tí ó fi wá ṣe pàtàkì fún àwọn èèyàn láti kọ́ èdè Yorùbá pàápàá ní àsìkò tá a wà yìí ni pé àwọn Yorùbá náà ló pòwe wọn lọ́mọ tó bá ti sọ ilé nù wọn lè ti mú àpò ìyá báyìí ó ti so kọ́. Nígbà tí èèyàn bá gbọ́ èdè abínibí rẹ̀ kí ló fẹ́ jẹ́ àmúyangàn ẹ̀ kí ló fẹ́ jẹ́ ìwúrí ẹ̀ bí ìgbà tí èèyàn ò mọ orí èèyàn téèyàn jẹ́ bí ìgbà téèyàn sọra ẹ̀ nù èèyàn fi rẹ̀ sọ̀fà fún ìran míì bẹ́ẹ̀ ló ṣe rí ní ojú tèmi. Gbogbo àwọn òbí tó dẹ̀ ti ṣe àṣìṣe yìí àti rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ pé wọ́n ti ń padà kódà àwọn tó yẹ pé àwọn tó jápa wọ́n ṣe máa ń sọ wá ní wọ́n jápa tí wọ́n kúrò ní orílẹ̀-èdè tàbí tí wọ́n kúrò ní ìlú wọn lọ sí ìlú mi gbọ́n àwọn tó lọ sí Canada nǹkan kan ọ̀pọ̀ nínú látìrí tí wọ́n ti ń forúkọ sílẹ̀ pé àárọ̀ ọmọ mi gbọ́dọ̀ gbèdè ìgbà tó yẹ pé wọ́n ti ń rí pé wọ́n ti ń rí pàtàkì ẹ̀ wọ́n ti ń rí pé dandan ni wọ́n ti ń rí pé kò sí ìwúrí fún ẹni tó jẹ́ ọmọ Yorùbá tí kò wá lè sọ Yorùbá tí kò wá gbọ́ Yorùbá kọ́tẹ̀ máa wá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi wá dúnàádúrà rẹ lórí ìdúró tó wà náà tí wọ́n tún fi gba ṣéǹjì orí ẹ̀ ń bẹ̀nu kò dẹ̀ má gbọ́n tí wọ́n sọ. Èdè wa jẹ́ ohun àmúyangàn òun ni ìwúrí wa òun ni tá a máa sọ pé àwa náà àwọn ọmọ Yorùbá ni wá. Nígbà tí a bá wà ní ìlú wa tá a gbọ́ èdè wa tí àjòjì tẹ́ ń sọ èdè wa tó tún ń pòwe kí wá ní ìwúrí wa kí ni a fẹ́ fi sọ pé àtọ̀ àwa lọmọ onílùú àwa lọmọ onílẹ̀ àbí ọmọ ọ̀ràn báyìí ni wá ọmọ mi gan ẹlòmíì kò tiẹ̀ mọ ìlú rẹ̀ débi tí ó borí kì í rọ rẹ̀ tàbí tí ó borí kì í rọ àwọn ọkọ yìí yóò ti sọnù. àyẹn lọ fà á ẹ bá ń gbọ́ lọ fà á ẹ ti mú lọ jìnnà. àyè ṣì wà àtúnṣe yẹn náà la dẹ̀ wá ń tẹpẹlẹ mọ́ báyìí níléeṣẹ́ wa àtúnṣe yẹn là ń tẹpẹlẹ mọ́ kódà kí ọmọ ti pọ́ ọmọ ọdún 10 ọdún 15 a ní àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé wọ́n ti jáde iléèwé girama tó yẹ pé kó tó di pé wọ́n tẹ̀síwájú lọ sí àwọn òbí wọn fẹ́ kọ́ ka ìwé gíga níbí fáfitì níbí wọ́n fẹ́ rán wọn lọ sí Canada kìnìkan lókè òkun wọ́n tẹ̀ fẹ́ kán gbọ́ láàrin ọdún kan kó tó di pé gbogbo ìwé wọn dé gbogbo wọn jáde wọ́n dẹ̀ máa gbọ́ tó yẹ pé dóòtọ́ èdè Gẹ̀ẹ́sì yẹn máa padà ní ipa lórí ẹ̀ ìyẹn ti di dandan ṣùgbọ́n ó sì sàn ju kọ́ má tiẹ̀ máa gbọ́ rárá pàápàá lọ. Wọ́n máa gbọ́ tó bá sọ fún wọn tó bá padà kọ́ wọ́n máa gbọ́ tẹ́ bá sọ ó máa yé wọn dáadáa àmọ́ tí wọ́n bá sọ tiwọn lẹ́tì rẹ̀ pé akátá lélẹ̀ àmọ́ síbẹ̀ náà ó sì sunwọ̀n ó sì dáa ju kọ́ mọ wá wà kó jọmọ Yorùbá kó mọ jẹ́ orúkọ tó dùn létí kó mọ jẹ́ bí Olúwa dára sí mi Olúwa ta mí lọ́rẹ kọ́ wá nílọ bòmí wá kó máa ní yes what do you say excuse me ohun ìtújú ni o wọ́n ti bu apá abẹ yẹn kù àmọ́ kò tí ì bọ̀ ó bà ní kò tí ì bàjẹ́ ààyè wà níléeṣẹ́ wa láti ṣe ògbà àwọn àtúnṣe ẹ ṣeun olóòtú. tó ọ̀rọ̀ lẹ́tù ti gbọ́ yẹn o wọ́n ní àti àwọn òbí wa ti ń yapa kúrò lọ́nà kíkọ́ àwọn ọmọ ní èdè Yorùbá ohun ìwúrí sì ní tọ́mọ Yorùbá bá lè sọ Yorùbá tí ò ń ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa sọ fún pé ìwọ mà ló ń bá wí yẹn tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tó ojú òní tì wá nínú iṣẹ́ yín ẹ̀ ń kọ́ ọmọdé bẹ́ẹ̀ lẹ̀ ń kọ́ àgbàlagbà kí ni àwọn ìdojúkọ gbòógì tí ẹ ti rí bí ẹ ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ láti padà sínú èdè wọn. kò sí téèyàn fẹ́ ṣe téèyàn ò ní àdójúkọ kò tí sí kódà téèyàn bá fẹ́ ṣe tí ò bá sádójúkọ ń bẹ kó ètè mọ̀ pé kò lè ṣòṣòre torí pé kò sí nǹkan tó dáa tí wọ́n ní kí wúrà kó tó di kó bẹ̀rẹ̀ sí ní dán ó la iná kọjá torí náà àdójúkọ wà nínú iṣẹ́ tí à ń ṣe àti nígbà ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ láti padà sí ìpìlẹ̀ wọn ṣùgbọ́n kò ń ṣe àwọn àdójúkọ tó nípọn lọ títí bẹ́yẹn nítorí pé alákọ̀ọ́kọ́ náà a ò mú àwọn èèyàn ní tìpátìkù pé dandan wá kọ́ èdè Yorùbá torí pé ó wù wọ́n tàbí ó wù àwọn òbí wọn náà ṣe wá forúkọ wọn sílẹ̀ ó jẹ́ pé àwọn àdójúkọ kọ́kọ́ lọlẹ̀ díẹ̀ nù torí pé ó wù wọ́n torí náà wọ́n ò fi ọkàn sí wọ́n sì ṣe ohun tó bá yẹ kí wọ́n ṣe gbọ́n àwọn àdójúkọ tí a tún lè bá pàdé ni pé bóyá kí ẹlòmíì ó ṣe ìmẹ́lẹ́ tẹ́lòmíì bá ṣe tẹ́lòmíì èèyàn bá ṣe ìmẹ́lẹ́ ó lè mú kí
ẹ̀kọ́ wọn kó fà sẹ́yìn bóyá tó yẹ kí wọ́n parí ní oṣù 3 àwádìí tí wọ́n ṣe ní oṣù 4 tí ènìyàn ò bá ti ṣe ìmẹ́lẹ́ Olúwa á ràn wá lọ́wọ́ àwọn àdójúkọ ẹ̀ ò fi bẹ́ẹ̀ nípọn lọ títí bẹ́ẹ̀. torí ohun tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe nìyẹn tí wàá rí gẹ́gẹ́ bí ìránṣẹ́ tó ń jíṣẹ́ fáwọn ènìyàn wàá jẹ́ kó dàbí ẹni pé tó ń ṣe yìí ò lè ààbò àlàjá àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ ṣeun púpọ̀ kò sì wá ní ilé bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà torí bẹ́ẹ̀ bá ti wá rí pé ó ń le torí ọmọ tó ti bí láti bí ọdún 10 tó wá dẹ̀yìn ọdún 10 tẹ wá ní kó wá máa kọ́ èdè Yorùbá yóò fún yín iṣẹ́ ṣe yóò fún yín tẹ bá ti wá rí pé iṣẹ́ ló ń fún yín ṣe ó le o àwọn wo ni ó wà máa bá wa kọ́ wọn ní èdè Yorùbá tí èdè yìí àṣà gbogbo ò fi wá ní parun ẹ dákun kò ní lè mọ yín lágbára Ọlọ́run. àṣẹ tó hàn sí àwa náà ní tó bá jẹ́ pé àwọn ọmọ bẹ́ẹ̀ àwa náà ní oríṣi àwọn kan tá a máa ń lò tó máa wù wọ́n bí àwọn fọ́nrán lóríṣiríṣi tó máa wò tó máa tẹ̀ kọ́kọ́ ṣe tó bá kọ́kọ́ fi àkọlé yẹn bóyá a fẹ́ kọ́ òǹkà fún nísìnyí àbá fẹ́ kọ́ ọjọ́ inú ọ̀sẹ̀ a lè kọ́kọ́ wo fọ́nrán ọjọ́ mélòó ló wà nínú ọ̀sẹ̀ nǹkan tẹ́ pé inú wa á dùn wá tẹ̀ kọ́kọ́ jó wá ti dùbẹ̀ torí tó bàtà bá máa padà sínú ìdánilẹ́kọ̀ọ́ gangan gbogbo àdúgbò tó bá tẹ̀ fẹ́ gbé wá pé lónìí mo máa fòwò olùkọ́ yìí ìyá tí kọ́kọ́ bá wa pa rẹ́ lọ́kàn wọn náà kó tó di pé wọ́n wọnú ìdánilẹ́kọ̀ọ́ gangan. ọgbọ́n ló gbà ó ẹ kú iṣẹ́ náà wà ó dáa. ẹ ṣe olè. báwo lẹ ṣe ń ṣe ní akọ́mọlédè àgbáyé tó jẹ́ pé gbogbo ẹ̀ka àṣà Yorùbá lẹ ń mú wọ inú bẹ́ẹ̀ ṣe ń kọ́ àwọn èèyàn tó fi wá ní ìtumọ̀ sí i tá bá sọ àwọn ẹ̀ka yìí bí oríkì òwe àwọn ìtàn lóríṣiríṣi báwo lẹ ṣe ń mú wọ inú bẹ́ẹ̀ ṣe ń kọ́ àwọn èèyàn ní èdè tó fi wá ní ìtumọ̀ sí i. oríṣi ìpele la ní a ní ẹ̀kọ́ gbogbogbò ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ gbogbogbò á kọ́ sísọ á kọ́ kíkọ á kọ́ kíkà á kọ́ oríkì ìrìn èdè lè máa kọ́kọ́ kọ́ tàbí tìlú ẹ̀ á dẹ̀ kọ́ ti àwọn ìlú tó gbajúmọ̀ náà bí Ìbàdàn Ọ̀yọ́ nǹkan kan á kọ́ díẹ̀ gbogbo èèyàn á kọ́ papọ̀ á kọ́ ìtàn orírun Yorùbá á kọ́ nípa àwọn akọni Yorùbá gbogbo àwọn ẹlẹ́ máa kọ́ yẹn ní ẹ̀kọ́ gbogbogbò ló dẹ̀ tóbi jù ìyẹn máa ń gbà wá tó ọdún kan torí pé gbogbo ẹ̀ka yẹn la máa mú bóyá lóṣù 2 lóṣù 3 lóṣù 2 lóṣù kan la máa mú bẹ́ẹ̀ ní tẹ́ pé ó dẹ̀ máa ṣarajọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlòmíì kan lè wá pa ìtàn lásán ni mo fẹ́ kọ́ ìyẹn náà wà ìtàn àwọn akọni bíi Mọ́remí kankan àwọn akọni ilẹ̀ Yorùbá tán ti kọjá lọ ìyẹn náà ẹlòmíì kan lè wá pa ìtàn nìkan ni mo fẹ́ kọ́ ẹlòmíì lè wá pé àmì ò wá ní àwọn tó tẹ̀ máa wá fún àmì òun yẹn ló pọ̀ jù pé mo lè sọ o mo lè ka o mo lè kọ àmọ́ mi ì mọ àmì òun yẹn oṣù 3 ni pé mo fẹ́ kọ́ àmì òun nìkan wọ́n dẹ̀ máa kọ́ wọ́n dẹ̀ máa mọ̀ ẹlòmíì kan lè wá pé mo lè sọ o mo lè ka àmọ́ mi ì mọ̀ kọ torí náà a ní ẹ̀kọ́ gbogbogbò fún àwọn tó fẹ́ kọ́ gbogbo ẹ̀ pátá a ti ṣe àtẹ iṣẹ́ a ní àtẹ iṣẹ́ tá à ń tẹ̀lé tẹ́ pé wọ́n máa ṣe lé lóṣù kan wọ́n á tún ṣe lé lóṣù kan wọ́n á tún ṣe lé lóṣù wọ́n á tún ṣe lé lóṣù 2 nǹkan kan tó máa pé gbogbo ẹ̀ máa dẹ̀ mọ́ra wọn àwọn tó yẹ pé wọ́n kàn fẹ́ mú abala kan náà ni olóṣù 3 wà olóṣù 2 gan wà olóṣù 2 náà ló kéré jù àwọn míì dẹ́dẹ̀ wá pé wá sísọ nìkan torí náà ẹ̀ka ṣe gbẹ̀ ní ẹ̀ka síbẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ tún ní ti gbogbo torí náà ó jẹ́ kó rọrùn a dẹ̀ ti ní àtẹ̀ṣẹ́ fún ẹ̀ka kọ̀ọ̀kan tí èèyàn bá wá fún gbogbo ẹ̀ ni ó wà ńlẹ̀ ẹ ṣe wọn lótú. ṣé ẹ ti gbọ́ o ní akọ́mọlédè àgbáyé wọn gbogbo iṣẹ́ wọn ló kún gbogbo ẹ̀ kò dẹ̀ sí tẹ̀ ń wá tẹ̀ ní rí níbẹ̀ bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe tán náà yóò wúlò torí bó ṣe gbogbo ẹ̀ nípele a ní ẹ kú iṣẹ́ iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe ẹ kú iṣẹ́ tó ọ̀pọ̀ ènìyàn máa ń rí dídáàbòbò èdè abínibí wa gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ̀gbẹ́ kan pé ṣáàjà kan máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mú ní iṣẹ́ gbòógì àbí lọ́kùnkúndùn pé iṣẹ́ kan lélẹ̀ wọ́n máa mú pé iṣẹ́ ẹ̀gbẹ́ kan ni ẹ ṣáàjà máa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ kan ṣálẹ́gbẹ̀ẹ́ kan báwo lẹ́yìn ṣe wá ń ṣe tó jẹ́ pé ó wá ń kún àwùjọ wa nínú títẹ̀síwájú àwùjọ wa báwo lẹ́yìn ṣe ń ṣe. ẹni tó bá mú kíkọ́ èdè Yorùbá ní iṣẹ́ ẹ̀gbẹ́ kan onítọ̀hún ò tí ì ṣetán ni o nítorí iṣẹ́ ẹ̀gbẹ́ kan bíi ìgbà míì kò máa ní láti jáde tún lọ ṣèwádìí pé orúkọ ìlú yìí ò bó ló ṣe ṣẹ̀wá nǹkan kan àwọn wo ló iṣẹ́ ẹ̀gbẹ́ kan o ojúlówó iṣẹ́ pọ́nbélé ni iṣẹ́ tó yẹ pé ó lọ́jọ́ tán àti iṣẹ́ ẹ̀gbẹ́ kan rárá lọ́dọ̀ tí wọ́n ń bí odidi iṣẹ́ kan ni
odidi iṣẹ́ kan tó yẹ pé nígbà míì gan tó bá gbọ́ ìkankan nípa orúkọ bóyá nǹkankan ṣẹlẹ̀ níbì kan a tún lè lọ síbẹ̀ àwọn àgbààgbà bẹ̀ pé ẹgbọ́ ìtànlù yìí ẹgbọ́ wọn ní nǹkankan wọlé síbí níjọ́ kìíní àná ó dòṣà nǹkankan iṣẹ́ tó gùn gan ni ó kọjá iṣẹ́ ẹgbẹ́ kan olótù. Iṣẹ́ tẹ̀yin mú tẹ̀ ń rí pé ó ń tẹ̀síwájú ó dẹ̀ ń kún ìgbésí ayé nínú àwùjọ. Bẹ́ẹ̀ni, torí pé tí a bá gba ọgbà àwọn kan báyìí sílẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà yẹn kó tó di pé ọlọ́jọ́ dé bá wọn, wọ́n máa mú lọ ni. Nǹkan tí mo nílérò ní tí wọ́n bí ọ̀dà sọ ni pé àwọn bíi òwe, àṣà tàbí ìtàn ìlú pàápàá ìtàn ìlú. Báwo lèèyàn ṣe jẹ́ ọmọ ọba tó wà ní mọ ìtàn ìlú ẹ̀, ó jọ́ mọ bóyá wọ́n ń jà láàfin nínú ìran rẹ̀, ò wá mọ̀ nípa Ṣàngó, ò mọ̀ nípa Ọ̀rànmíyàn, tó bá tẹ̀ wá kún ẹ̀ lọ́la. Ẹni bó ti rọrùn fún àjòjì láti tètè gbé àparùtù ayédèrú ó ti rọrùn fún àjòjì láti tètè gbá àparùtù kalẹ̀ torí pé yẹn fẹ́ jogúngógún á dẹ̀ pìtọ̀kítọ̀ torí náà ìwọ tó o bá jẹ́ ọmọ Yorùbá dandan ni kò tiẹ̀ kọ́kọ́ mọ báwo ni mo tiẹ̀ ṣe ṣe. kọ́ máa yí padà fún wa káwọn àrè àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ń sọ kọ́ máa wá yí gbogbo ẹ̀ padà fún wa. Bẹ́ẹ̀ni nígbà tó mọ bá dàgbà tó wàá mọ èrò bọ́mọ tí a bá tẹ̀ ní gbé nílùú ẹ̀ bí ò bá tẹ̀ ní gbé nílùú ẹ̀ bóyá àwọn òbí ẹ̀ tiẹ̀ lọ sókè òkun kankan dandan sì ni kó sì mọ̀ pé nínú ìdílé mi o ọmọ ọ̀ràn báyìí ni mi o ọmọ ẹ̀ṣọ́pọ̀ yìí ni mi o ọmọ àrẹ̀sà ni mi o dandan ni kó tẹ̀sí kọ́kọ́ mọ̀ yẹn náà. Ẹ kú iṣẹ́ náà ṣe ti gbọ́ wọn ní dídáàbò àṣà wa kì í gan ṣe ṣàjà máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan iṣẹ́ gbòógì ni bẹ́ẹ̀ dẹ̀ lọ ṣe ń ṣe ní àkọ́mọlédè àgbáyé. Ẹ kú iṣẹ́ tó o ti wá tó bí ọdún mélòó tẹ́ ti wà nínú ìrìn àjò yìí. Ẹ ṣe olótù pé à ń kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá ìyẹn ti ń lọ bí ọdún 10 báyìí àmọ́ àkọ́mọlédè àgbáyé gbogbo fún aláàrẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń pọ́dún 5. Ọmọ tó bí lọ́dún 5 sẹ́yìn gan náà ti mọ sọ Yorùbá dáadáa ọmọ tó máa bí sábúlé lẹ́kọ̀ọ́ ní Èkó gan nígboro gan yóò ti máa sọ mo fẹ́ jẹun mo fẹ́ sáré yóò ti bẹ̀rẹ̀ iléèwé àdúró di kọ́wọ́ tétí mọ́ ọmọ ò ti bẹ̀rẹ̀ iléèwé. tó bá ti jábọ́ láti ọjọ́ iléèwé bẹ́ẹ̀ yẹn. àdúpẹ́ fọ́nà tẹ́ ẹ bá wá wo ọdún 10 ọdún 5 yìí sẹ́yìn àṣeyọrí ìtàn wo lẹ máa sọ fún wa lára àwọn èyí tó jẹ́ àṣeyọrí nínú àwọn tí ìgbésí ayé wọn tó yí padà látara pé wọ́n kọ́ Yorùbá ní iléeṣẹ́ yín. Ẹ ṣeun olótù ní ti àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé wọ́n ṣe àṣeyọrí ní ìdánwò àṣekágbá wọn ìyẹn ìdánwò ìpínlẹ̀ àwọn state exams tó ń pè state exam wọ́n ṣe àṣeyọrí aláwọn tó ṣe àṣeyọrí nínú ìdánwò àṣekágbá girama ìyẹn WAEC tó ṣàṣeyọrí tó lè fi tẹ̀síwájú ẹ mọ̀ pé ẹlòmíì bóyá ó fẹ́ lọ fún sí Faculty of Arts ní iléèwé gíga ó wúlò fún wọn láti kà mọ́ àwọn credit scores wọn kankan ní apá bẹ̀yẹn. Bẹ́ẹ̀ mo ní a ní àwọn tó yẹ pé tó ń gba iṣẹ́ tó yẹ pé wọ́n fẹ́ máa ṣe kí ló ń pè ní wọ́n fẹ́ máa ṣe àtúnkọ tàbí àtúnṣe ìwé àkọsílẹ̀ àwọn ìwé àkọsílẹ̀ bí wọ́n gbaṣẹ́ tó ń pè ní editing tó ń ṣe àtúnkọ àwọn ìwé tó ń ṣe àyẹ̀wò ẹ̀kọ́ tó di pé wọ́n gbé jáde tí wọ́n wá gbàtọ̀ wá débẹ̀ wọ́n ní èdè Gẹ̀ẹ́sì wọ́n wá ní èdè Yorùbá náà àti ní wọn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n wá wípé dandan ní kí n kọ́ àmì ohùn báyìí o torí iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ó ẹ pé mo gbúdọ̀ fi àmì ohùn sórí àwọn àtẹ̀jáde wa a ní wọn bẹ́ẹ̀ la ní àwọn tó yẹ pé kódà àwọn tó ṣe pé fíìmù àgbéléwò àwọn eré oníṣe tó yẹ pé òun ni wọ́n ń ṣe àní àwọn tó yẹ pé tó bá ti kọ ìtàn tán wọ́n á tún gbé wá pé bá mi wò ṣé n tí a kọ ẹ̀ ṣé ó bá àṣà mu ṣé báyìí lọ ṣe nílẹ̀ Yorùbá ṣé a ní àwọn yẹn náà lóríṣiríṣi tó yẹ pé ó dẹ̀ ń wúlò fún wọn tí gbogbo adẹ́jọ́ ń tẹ̀síwájú papọ̀. Ẹ kú iṣẹ́ náà báwo lẹ ṣe ń ṣe tó jẹ́ pé ìkẹ́kọ̀ọ́ lọ́nà ìgbàlódé irú ìtẹ̀sọ́lẹ̀ kan pé lórí ayélujára kì í ṣe ojúkojú lẹ ti ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yín báwo lẹ ṣe wá ń ṣe tó yẹ pé àwọn ètò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé ẹ̀ ń mú wọ inú bí a ṣe ń kọ́ Yorùbá ní ayé àtijọ́. Ẹ ṣeun olótù ẹ jẹ́ kí n mú láti ibi orin bàbá Músílì tó sọ pé ọpọ́n àpàlà ti sún ó ti kúrò ní tàtijọ́
kí ọ̀pọ̀ Yorùbá gan ti sú ibi táyé bá dé èyí sí èèyàn gbọ́dọ̀ yìí sí tí a ò bá mú àwọn ètò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé yìí báwo la ṣe fẹ́ kọ́ àwọn ọmọ tó wà ní Canada ṣé máa lọ láàárọ̀ àmọ̀dé lálẹ́ ní àdúgbò torí náà àwa náà gbìyànjú láti mú gbogbo àwọn ètò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé yẹn a tò wọ́n kalẹ̀ pé èwo ló wúlò jù fún wa èwo ló wúlò fún ilé èwo ló wúlò fún ilé ó dẹ̀ wá wúlò a ti ṣe àwọn tá fi ń kọ́ wọn àwọn tí a máa ń lò àwọn tá máa ń fi kọ́ àkòrí kọ̀ọ̀kan a ti ṣe ní ìdájọ́ tó jẹ́ pé tá bá fi ránṣẹ́ sí wọn ní àti orí Google Classroom kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó bá ti rí ó ti rọrùn fún wọn láti tètè ní kí ni eléyìí túmọ̀ sí tó bá tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ náà lórí Zoom àti wá máa mú lẹ́sẹsẹ a máa ṣe àlàyé ó wúlò púpọ̀ fún kíkọ kódà àmì ohun tá à ń kọ́ gan orí ibẹ̀ náà láti ń kọ́ bẹ́ẹ̀ ni orí ibẹ̀ náà láti ń kọ́ torí pé àwọn irú Zoom nísìnyìí ó ní whiteboard torí bẹ́ẹ̀ so gbogbo àwọn kíní ẹ̀ náà ní àwọn nǹkan tí a lè ṣàmúlò tí a lè lò ìyẹn yọ kan àwọn àkòrí kọ̀ọ̀kan tó àwọn abala kọ̀ọ̀kan tó kàn wà tó yẹ pé kò fi taratara lọ dáadáa ṣùgbọ́n tó yẹ pé àkànṣe ń mú lẹ́gbẹ̀gbẹ̀ mọ́ ni bíi àwọn bí àṣehàn tá bá fẹ́ ṣàṣehàn bóyá ẹni ẹ kọ́ ijó ìbílẹ̀ nísìn àbò kọ́ nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn àṣehàn bẹ́ẹ̀ kò fi taratara rọrùn lápá bẹ́ẹ̀ torí network máa já ṣùgbọ́n tó bá yẹ pé tá bá ti yọ abala bẹ̀yẹn kúrò kódà kó jórí kìlẹ̀ yẹn kọ́ a máa ṣe sínú ohun àka sínú fọ́nrán àfiránṣẹ́ ẹni yà á gbọ́ tó bá ti wá sí ìdánilẹ́kọ̀ọ́ àtújọ sọ àtújọ kọ torí náà ó rọrùn púpọ̀ kò lè máa ti nǹkan tó lè máa fún wa ládojúkọ jù nípa ètò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé yìí kò ju nẹ́tíwọ̀kì lọ pàápàá ìlú tá a wà yìí tójò bá fi lè rọ̀ báyìí àtọ̀ àdúrà rẹ̀ ti gbà lọ́jọ́ yẹn nìyẹn ó máa já lọ máa já bọ̀ tá bá ti yọwọ́ yẹn kúrò á ṣe dáadáa á ṣe dáadáa. ẹ kú iṣẹ́ mà ẹ kú iṣẹ́ tá a bá wo pípé ní ènìyàn gẹ́gẹ́ bí iyè kíyàn pé níyè kó pé lẹ́yà ara pé èèyàn ni mí báyìí tá a mú ní apá yẹn tá a tún wá fi kún ohun tá a bá láyé ohun ìní wa tá a fi wọ́n kún ara wọn báwo ni ìyẹn ṣe ń ran èdè abínibí wa ìyẹn Yorùbá báwo ló ṣe fi ń kún ohun tá a jẹ́ gangan bí ènìyàn àwùjọ wa àti ìgbòòrò gẹ́gẹ́ bí ènìyàn. téèyàn bá dúró tó wá wo rẹ̀ nínú dígí tó wá ní mi mo rẹwà báyìí ojú mi méjèèjì ó pé etí mi méjèèjì ó wà ń bẹ ọwọ́ mi gbogbo ẹ̀ ló ṣe déédéé ṣùgbọ́n ibi kan ló ti ṣẹ̀ wá inú ìran kan ló ti jáde ó dẹ̀ mọ̀ pé inú ìran Yorùbá ló ti jáde ò wá lè sọ èdè Yorùbá ìwé ni bẹ́ẹ̀ ò tí ì pé ìwé ni bẹ́ẹ̀ kò tí ì pé lábala o ní láti kọ́kọ́ mọ owó èèyàn tó bá mọ owó èèyàn tó jẹ́ gan ó máa ràn ẹ́ lọ́wọ́ láti mọ ìwé èèyàn tó yẹ kó o jẹ́ kó o tún jẹ́ tó bá mọ owó èèyàn tó jẹ́ ó máa ràn ẹ́ lọ́wọ́ láti mọ owó èèyàn tó yẹ kó o jẹ́ ẹni tó yẹ pé bóyá inú àwọn àbí tó ti jáde ó ní kátẹ̀ kọ́kọ́ gbówó ìdílé sẹ́gbẹ̀ẹ́ kọ́kọ́ ká tẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ lọ síbi òdílé torí pé a fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó wọbẹ̀ ṣòye yín ṣùgbọ́n nínú ẹlòmíì ó ní àwọn ọ̀nà tó yẹ kán tọ̀ bóyá iṣẹ́ àgbẹ̀ ni ó jẹ́ wọn lọ́wọ́ níran wọn onítọ̀hún lára lọ rọrí mọ́ṣẹ́ dókítà lábàá wá fèèlì á máa fìdí rẹmi títí gbogbo onúdánwò ṣe nǹkan tí mò ń gbìyànjú láti sọ ni pé téèyàn bá mọ irú èèyàn téèyàn jẹ́ pé àínú ibi tí mo ti ṣẹ̀ wá nì ìran mi ni èdè mi ni àṣà mi ni nígbà tó bá mọ ibi tó ń bọ̀ tó bá mọ ibi tó ti ń bọ̀ á ràn lọ́wọ́ láti mọ ibi tó ti dé ó dẹ̀ mọ̀ ṣe tọ́nà fún láti mọ ibi tó yẹ kó o tún kọrí sí tó yẹ kó o tún lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rẹ pé wọ́n ti kábọ̀ sọ pé wọ́n ti ṣìnà wọn sí ibi tó yẹ kán wà torí pé wọ́n ti kọ́kọ́ sọ orí ìròyìn wọ́n ti kọ́kọ́ sọ dànù wọ́n ti kọ́kọ́ gé kúrú pamọ́ kí n fi ra mi ṣàpẹẹrẹ nísìn ẹ wá wò mí bí mo ṣe wá wà ẹ nísìn kó wá jẹ́ pé nígbà tí wọ́n bí mi tí mò ń dàgbà wọn ò sọ èdè Yorùbá fún mi sí mi ò gbọ́ èdè Yorùbá mi ò lè sọ èdè Yorùbá mi lè po bẹ́ẹ̀ mi lè ṣe kọ́kọ́ mi ìmọ̀ èdè Yorùbá rárá iṣẹ́ wo ni mo fẹ́ máa ṣe nísìn tó lè dùn tó èdè Yorùbá tí mò ń ṣe lásìkò tí mò ń ṣe lọ́wọ́ ẹ̀ torí náà ó jẹ́ n tó kò ṣe tó dáa kéèyàn mọ́ gbọ́ èdè ó tẹ̀ ń ṣe tó dáa rárá tàbí kéèyàn mọ́ tiẹ̀ wá lè ka èdè Yorùbá kọ́ tẹ̀ wá kọ lẹ́tà kọ́ wá fi èdè Yorùbá kọ lẹ́tà kọ́ wá tún mú lé ẹ lọ́wọ́ pé ẹ bẹ́ orí ẹni tó mú ìwé ìwá kó sì fèdè kó o sì fọwọ́ ara ẹ tún mú lọ torí pé o ò lè ka èdè Yorùbá ó ṣe tó dà. àbí o tún sanwó fún wọn kọ́ bẹ́ẹ̀ ká. bẹ́ẹ̀ ni ó ṣe ohun tó dà ó ṣe ohun tó èdè yóò tẹ̀lé sí ta fi ń ṣe
ta fi ń ṣe ìwúrí Fáàrí. yìí ta fi ń ka gègègègègègè yìí mi sọ pé kò dáa torí pé ayé ti lajú ẹni tí ó bá ti gbé èdè òyìnbó nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa mẹ́hẹ̀ kódà nínú iṣẹ́ ṣùgbọ́n èdè Yorùbá yẹn náà tó bá kódà àwọn tó máa ń ṣe ọmọ Yorùbá gan ọ̀tẹ̀ tí wọ́n á kọ́ Yorùbá yẹn gòdì àwọn tó jẹ́ ọmọ Yorùbá lọ tuntun ni èdè ò kí ń ṣe nǹkan tá a máa mú tá a máa fọwọ́ yẹpẹrẹ mú agbára ni èdè a ní àwọn tó yẹ pé iṣẹ́ àyàn ògbufọ̀ ni wọ́n ṣe tó yẹ pé ògbufọ̀ ni iṣẹ́ wọn tó yẹ pé ọ̀gá wọn bóyá Chinese lọ̀gá wọn àbí nǹkan kan lọ̀gá wọn tó yẹ pé ògbufọ̀ ẹ̀dẹ̀ níṣẹ́ tí wọ́n kọ́ máa tẹ̀lé kí wọ́n máa bá ṣe ògbufọ̀ níbi táwọn èèyàn bá ń sọ ọ̀nà àtijẹ àti mú kan náà nìyẹn tí ò dẹ̀ ké rárá torí pé wọ́n ń san owó gidi fún wọn táwọn náà dẹ̀ ń gbé nǹkan rere ṣe nínú ayé agbára ni èdè kò ń ṣe tó yẹ ká fọ epo mú rárá ẹ ṣeun lótú. Wọ́n ní agbára ni èdè bó o bá ní èdè lọ́wọ́ o ní ohun ìní pàtàkì ohun ìyá wa ń sọ fún wa yẹn ẹ ṣeun púpọ̀ mà àmọ̀ràn wo ni ẹ wá ní fún àwọn òbí tó jẹ́ Yorùbá àwọn alágbàtọ́ àwọn olùkọ́ láti ran àwọn ìran tó ń bọ̀ yìí àwọn ìran ọ̀sìn yìí àwọn ọmọ òde ìsìn láti ràn wọ́n lọ́wọ́ láti lè mọ rírì Yorùbá kí wọ́n sì máa lò ó. àwọn Yorùbá yóò sọ pé wọ́n ní amúkùn ẹ̀rọ ẹwọ́ ó wá ní kán wòkè ìsàlẹ̀ la máa wò púpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní òde ìsìn tó yẹ pé ọmọ 20 ọdún 30 ọdún wọn tẹ̀ gbọ́ èdè Yorùbá débi tí wọ́n fẹ́ sọ àti ilé náà ni torí náà mo sọ lẹ́ẹ̀kan wọn ló bà ní kò bàjẹ́ àwọn òbí tó wà lóde ìsìn àwọn òbí wa àsìkò yìí kí wọ́n máa sọ èdè Yorùbá yẹn kán máa sọ sí àwọn ọmọ tó bá ti lọ léèwé láàárọ̀ dáago 2 àbágo 3 tẹ́pẹ́ èdè Gẹ̀ẹ́sì lọ́ máa sọ sílẹ̀ mẹ́ tó bá dẹ̀ ti ń wọlé kán mú Yorùbá yẹn láti ibi tó bá ti bẹ̀rẹ̀ ó yá lọ bọ́ṣọ ẹ̀ lọ bọ́ bàtà ẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa gbọ́ tó bá dẹ̀ ti gbọ́ tó bá ti yé wọn wọ́n máa sọ tó bá dẹ̀ ti sọ ó ti di kò ṣe nǹkan tí wọ́n lè gbà lọ́wọ́ wọn mọ́ ó ti di ohun ìní wọn bẹ́ẹ̀ ni ó ti di ti wọn bẹ́ẹ̀ ni kán máa sọ sí wọn nílé ní àwọn òpin ọ̀sẹ̀ tó bá wà nílé kán máa sọ sí wọn ó sọ fún wọn pé ní ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta àti ọjọ́ Àìkú kò sí èdè Gẹ̀ẹ́sì nínú ilé kán máa ká lòlò oúnjẹ kán máa ká kán ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn náà bó pẹ́ akádùn wọn padà pé bàbá wọn padà sọ èdè Yorùbá ó dẹ̀ máa yé wọn ó dẹ̀ máa jẹ́ kán mọ̀ tí ó dẹ̀ tún wá jẹ́ kán mọ̀ ọmọ ìlú tó ń jẹ́ ó jẹ́ ohun ìdójútì kò dùn létí kán mọ́ sọ pé I'm from Ogun State níbo lógun State ó parí Ògùn náà lò bóyá ọmọ Abẹ́òkúta ni bóyá ọmọ Ẹ̀gbá ni bóyá ọmọ Àwórì ni kò mọ̀ mọ́ I'm from Ọ̀yọ́ State ṣé ọmọ Ìbàdàn ni ẹ àbó Ọ̀yọ́ náà ni wọ́n ṣe ohun tó sùn káwọn òbí wa kàn fi àtúnṣe ní apá ìgbẹ̀yìn ẹ ṣeun lótú. kódà ẹ ṣeun púpọ̀ lákòótán ní abala yìí torí abala méjì ló wà ní ìkànnì Discover Yorùbá èmi àti iṣẹ́ mi lálákọ̀ọ́kọ́ ká tó wá bọ́ sí èmi àti orírun mi bọ̀ lákòótán ní abala èmi àti iṣẹ́ mi òwe Yorùbá kan wo ló máa ń jẹ́ atọ́nà fún yín lẹ́nu iṣẹ́ àti ní ìgbésí ayé yín fúnra yín lẹ́nu iṣẹ́ o àti ìgbésí ayé tiyín fúnra yín kẹ́dẹ̀ sọ fún wa ìdí tó fi jẹ́ ohun àmúlò fún yín tó ti kún yín nínú ara tó wá dohun àmúlò. ẹ ṣeun olótù òwe kan lẹ́ni kí n pa àmọ́ òwe méjì ló ń ṣàtọ́nà ṣé mo lè sọ méjèèjì. ẹ̀sọ́ ní kíákíá. àkọ́kọ́ ni pé àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ iṣẹ́ lọmọ aláṣẹ jẹ òwò lọmọ aláṣẹ là bẹ́ẹ̀ ni òwe méjì yẹn ni àtẹ́lẹwọ́ ẹni kìkẹ́ mo gbàgbọ́ pé tí mo bá fi ọwọ́ mi ṣe mo fi ọwọ́ mi kọ́ àmì onídìí Yorùbá ó jẹ́ ohun ìdùnnú fún mi ó dẹ̀ jẹ́ ohun ìwúrí fún mi mo gbàgbọ́ pé ohun tí bá fọwọ́ mi ṣe tèmi ni ó dùn mọ́ mi ju ohun tí èèyàn bá wá fún mi pé gbà lọ mo máa dúpẹ́ lọ́yìn tó bá fún mi ní nǹkan kò ṣe pé bí i nǹkan tí mò ń bí ọ̀dà sọ mo tí mo ní sọ ni pé ohun tí bá fọwọ́ mi ṣe owó tí n bá fi pa ó máa ń dùn mọ́ mi ó máa ń wú mi lórí pé èmi ni mo ṣe lé ọwọ́ mi mo ṣe lé mo ṣe àǹfààní fúnyàn mo ṣe ìwúlò fúnyàn mo kọ́ ẹni ní nǹkan mo fún ní nǹkan tó fẹ́ èmi náà wúlò fún lápá kan ó dẹ̀ san owó iṣẹ́ mi fún mi torí náà ó máa ń dùn mọ́ mi ó dẹ̀ máa ń wú mi ó dẹ̀ máa ń jẹ́ kí n fẹ́ tẹ̀síwájú pé mo lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì ni pé iṣẹ́ ọmọ aláṣẹ tiẹ̀ ọmọ aláṣẹ là kò sẹ́ni tó hùn kó ṣiṣẹ́ bí erin kó wá jẹ̀jẹ̀ lé lẹ́dàá má jẹ́ káàrí mo gbàgbọ́ pé
òwò ìgbà tí mo dẹ̀ fẹ́ wá wo abala òwò yẹn pàtẹ́ kí n dá iléèwé tèmi náà sílẹ̀ òun ni abala òwò yẹn pé òwò ló máa ń jẹ́ kí èèyàn ṣe àṣelà Elédùmarè kò jẹ́ ká ṣe àṣelà lọ́jọ́ alẹ́ ẹ ṣeun lójú. Tọ́ ẹ ṣeun púpọ̀ ẹ kú iṣẹ́ náà tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ wa ní ìkànnì Discover Yorùbá àlejò wa tòní Ọlánrewájú Adéọlá lórúkọ wọn ṣùgbọ́n akọ́mọlédè àgbáyé ni wọ́n mọ̀ wọ́n sí ẹ ṣeun púpọ̀ mà á ti wá wà ní abala èmi àti orírun mi kódà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbí yìí ìbéèrè yàjóyàjó ni máa béèrè lọ́wọ́ yín bí bá ṣe ń jù sí yín ni kẹ́ ṣe máa dá padà fún mi kí n lè mọ̀ pé lóòótọ́ o ẹ mọ̀ nípa Yorùbá yìí tó ẹ jẹ́ á bẹ̀rẹ̀ tí ẹ bá fẹ́ ṣe àpèjúwe àṣà Yorùbá ní ọ̀rọ̀ kan kí ló máa jẹ́? Àmúyangàn Yorùbá. Oúnjẹ Yorùbá wo ló jẹ́ pé tẹ́ ẹ bá jẹ lójoojúmọ́ kò lè sú yín? Àmàlà, ewédú àti gbẹ̀gìrì. Tọ́ combo wọ́n join it together. Kí ni ibi ààyò yín ní ilẹ̀ Yorùbá tí ó jẹ́ ibi ìsinmi àti ibi ìgbáradì ìgbárayá fún yín? Ilé Ifẹ̀. Ọ̀rọ̀ tàbí gbólóhùn ọ̀rọ̀ wo ni ẹ máa fi ń gba èèyàn ní ìyànjú? Ìgbẹ̀yìn ni aláyọ̀ ń ta. Ìgbẹ̀yìn ni aláyọ̀ ń ta. Kí ni ìtumọ̀ ẹ̀? Tá bá ń tayò ìgbẹ̀yìn ta pé àìní máa jáwé olúborí ìwọ máa jáwé olúborí ni ẹni máa máa ṣọ́ túmọ̀ ẹni pé nǹkan tó fẹ́ ṣe yẹn àdójúkọ máa wà ń bẹ̀ ó máa ṣe kí nìkan ó lè rẹ̀ ẹ́ lọ́rùn ó lè má rẹ̀ ẹ́ lọ́rùn àmọ́ nǹkan tó fẹ́ dà fún ẹ tó bá ṣe tán yẹn ni kó máa wò kó máa fi ṣe lọ. Tí ẹ bá ní àǹfààní láti gba ènìyàn kan ní àlejò tó jẹ́ èèyàn gbòógì kan ní ilẹ̀ Yorùbá sí oúnjẹ alẹ́ ta ni onítọ̀hún á jẹ́ àti pé kí ni ìdí ẹ̀? Bàbá Fábílọ́lá ni o òun fẹ́ gbà wọ́n lálejò. Bàbá Fábílọ́lá. Ilé wa rán mi létí ẹ ti lọ sí orí ètò wọn rí. Bẹ́ẹ̀ ni olóòtú. Èló lẹ mú bọ̀? A gbìyànjú o a gba 1,100. 1,100. 100. Àbí ẹgbà 100,000 ẹ gbìyànjú so ẹ wá fẹ́ káwọn ẹ fẹ́ replay match àbí kán wá gbá home ẹ̀yin gbá ìwé ẹ wá fẹ́ káwọn wá gbá home àbálẹ̀ yìí fẹ́ ṣe yẹn return match èwo nu gbogbo ẹ̀ return ni o return match lẹ fẹ́ kán wá gbá ó dá o ìyẹn jẹ́ pé ó dẹ̀yìn náà lójú pé tán bá jókòó sórí àga tó gbóná yẹn wọ́n ṣe máa ń gbé àwọn èèyàn sórí ẹ̀ tó ń pè ní hot seat. gbóná tí wọ́n bóyá tó bá àwọn ṣe jẹ́ ni kò ní tó yẹ kí mílíọ̀nù yẹn kò ní tó yẹ kó já létí rárá àmọ́ adúpẹ́ fún lójú báyìí. àga wọn gbóná ẹ̀yin náà wá fẹ́ kán wá jókòó sírú àga bẹ́ẹ̀ lọ́dọ̀ yín bóyá làwọn ò mú èlò lọ́ máa mú lọ ilé náà. Bóyá àwọn náà wà sóyìnbó àbọ̀ òní sóyìnbó kájọ wá wò. Bàbá Fábílọ́lá ìyẹn ti má sóyìnbó èèyàn kan ti ní ó yá o kẹjọ tábí ayò ẹ wá káwọn náà gbé yín sórí ìjókòó tẹ máa ń gbà àwọn èèyàn sí pé àwọn kọ́bọ̀ ẹ̀ ní mú lọ́lé toró dá wọn lójú pé àwọn mọ iṣẹ́ náà tó wọn ò tó bẹ́ẹ̀ o wọn ò tó bẹ́ẹ̀ abẹ́ tó bẹ́ẹ̀. Ọ̀gá mi ni wọ́n jẹ́ o ọ̀gá mi ni wọ́n jẹ́ o. Àwọn làwọn ń ṣeré ni o wọ́n láwọn ṣeré ni o àwọn káwọ́ sókè o àwọn ń sá o tó àdúpẹ́ fọ́lọ́run iṣẹ́ ribiribi ni bàbá Fábílọ́lá ń ṣe Ọlọ́run sì mọ̀ fìṣẹ́ náà yóò mọ̀ fi ràn wọ́n lọ́rùn yóò sì máa tẹ̀síwájú yóò máa gbòòrò ju báwọn náà ṣe rò ó lọ àwòkọ́ṣe ni wọ́n jẹ́ fún gbogbo ọmọ Yorùbá tó bàbá mo sọ fún wọn nípasẹ̀ wọn náà ni mò ń tọ́. Wọn kú iṣẹ́ àdúpẹ́ púpọ̀ ẹ kú iṣẹ́ bàbá tó a fẹ́ kọ́ èdè Yorùbá a fẹ́ kọ́ ìtàn Yorùbá a fẹ́ kọ́ oríkì a fẹ́ kọ́ òwe a fẹ́ kọ́ lóríṣiríṣi báwo lọ ṣe lè kàn sí. Bẹ́ẹ̀ ni ẹ ṣe olóòtú Akọ́mọlédè Àgbáyé ni orúkọ wa lórí ìkànnì Facebook àti Instagram ìkànnì méjì tí à ń lò jù náà nìyẹn bákan náà ni ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ lè pè wá ẹ lè sẹ́ndì ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ẹ lè tún kàn sí wa lórí WhatsApp náà 08064 fún àǹfààní àwọn tí wọ́n gbé èdè Yorùbá 081 40 63 66 24. tó tá a bá tún wá pè yín nígbà míì pé ìyá wa Ọlánrewájú a máa fẹ́ rí yín ìjẹ́ ìtújẹ́ wa bí.
máa jẹ́ yín o pẹ̀lú ògo Ọlọ́run máa jẹ́ yín. Tẹ́yìn bá wá ṣe ń darapọ̀ mọ́ wa tí ń lọ ilé náà ṣùgbọ́n tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìyá wa Ọlárewájú Àdíọlá àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Akọ́mọlédè Àgbáyé. Tẹ́ bá dẹ̀ ti gbọ́ ohùn wọn, tẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ tó bọ́, àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ máa rí pé wọ́n mú iṣẹ́ náà lókùnkúndùn, wọ́n sì mọ iṣẹ́ náà dojú àmì ni. Ẹ kú iṣẹ́ máa o, iléeṣẹ́ yín ò ní jóná, yóò mọ ròkè sí ni, yóò mọ tẹ̀síwájú níbi tẹ́ ń gbèrò pé kódé yóò débẹ̀ láṣẹ Ọlọ́run. Ẹ kú iṣẹ́ náà máa. Ẹ ṣeun gan olóòtú. Ẹ ṣeun púpọ̀ máa. Ó dìgbà kan náà. Ó dàbọ̀. Ẹ ṣeun máa. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu ìyá wa Adéọlá Ọlárewájú. Tẹ́yin bá fẹ́ kọ́ gbogbo ohun tó ní ṣe pẹ̀lú Yorùbá pátápátá ẹ kàn sí wọn ní Akọ́mọlédè Àgbáyé lónìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò tòní. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Discover Yorùbá ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ fi ń gbọ́ wa, àmọ̀rírì yín. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí ìyá wa Ikmot Salako aya ọlọ́kọ̀, ẹ ṣeun púpọ̀. Mo ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ òǹkọrin tí a lo iṣẹ́ wọn Lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́, ẹ ṣeun àdúpẹ́. Ká tó wá máa dágbére lórí ètò, àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa kéjẹ́ ká mọ ìrírí yín lórí kíkọ́ èdè Yorùbá, nǹkan náà tó mú yín pinnu pé ẹ fẹ́ kọ́ sísọ Yorùbá àti ohun tí ẹ là kọjá kẹ́ ẹ tó lè sọ. Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 091-300-34281. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa ní Discover Yorùbá láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ọjà àti àwọn ìbéèrè tí ẹ bá fẹ́ bi wá, ẹ lè kàn sí wa lórí email address wa discoveryoruba@gmail.com. Website address wa ni discoveryoruba.com. WhatsApp number wa ni 091-300-34281. Bákan náà la wà lórí YouTube, Facebook, Instagram, TikTok, X tí a mọ̀ sí Twitter, Telegram. Ẹ̀yin ṣáà ti tẹ @Discover Yorùbá sórí gbogbo platforms náà, ẹ bá wa níbẹ̀. Ẹ wá jẹ́ kí a rán gbogbo ọmọ Yorùbá létí pé kí a má ṣe gbàgbé ìpìlẹ̀ wa, kí a máa ṣe ìpolongo lílo èdè àti ṣíṣe àpọ́nlé èdè wa. Káṣà wa má dohun ìgbàgbé, ó dọwọ́ èmi pẹ̀lú rẹ̀. Ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé èdè Yorùbá ga, kí a jẹ́ kí èdè Yorùbá wà láàyè. Ó dàbọ̀.